Ẹ káalẹ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, gbogbo orí adé èjìgbà ìlẹ̀kẹ̀, gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo kí nílé lóko nírìn àjò. Mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akintoye, àrólé Awólọ́wọ̀. Mo tún kí yín lórúkọ bàbá mi Kàkàkí Olódùmarè, ààrẹ jagunmólú of Yorùbá land, the Akírógun of gbogbo Èkìtì land, Ìbà Sunday Adéníyì Adéyẹmọ, tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà Báṣọ̀run of Yorùbá land. Mo kí yín lórúkọ wọn. Mo kí yín lórúkọ gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá pátápátá. Mo kí yín lórúkọ àwọn bàbá tó ṣe é fi yangàn. Mo dẹ̀ kí yín lórúkọ gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira tẹ́ ẹ dúró pé ìran yín ò ní kú sípò ẹrú, tẹ́ ẹ dúró nídúró pé lábẹ́ bó ti wù kó rí Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìdè Fúlàní tá a bára wa. Mo rí nǹkan kan ni mo ní kémi náà gbẹ́nu sí. Ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀. Ohun tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ tó lè mú àlàáfíà bá ìran Yorùbá, adániwáyé ò rán mi. Bàbá mi àfa Fọlọ́runṣọ́ Ìyàndá, àgbàrá yìí bo kòtò ìrí ayé yìí ò ní bòyín ru. Ohun tó bá ti yàtọ̀ sí tí ó mú òmìnira wọ ilẹ̀ Yorùbá tàbí tí Yorùbá ò rí ògo rẹ̀ lò, ẹ ní bá èmi bẹ̀. Ọmọ ní yètà Taofik Aládé á dàbún yín. Àgbàrá yìí bo kòtò, Kẹ́hìndé Adéyẹmí, àgbàrá yìí bo kòtò sẹ́ẹ̀, ìrí ayé yìí ò ní bòyín ru. Ẹ rí ògo yín lò. Gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ní pé ẹ ṣiṣẹ́ ẹ ní jèrè ẹ̀. Àgárádì yìí nísinmi, irú ẹni bẹ́ẹ̀ ò ní nísinmi. Iṣẹ́ ló máa ṣe kú, iṣẹ́ lágogo ṣe kú, ọ̀tá yín máa ṣiṣẹ́, á ṣiṣẹ́ kú ni tí ò ní rèrè jẹ. Mo wá rí tọ́pìkì wọn ní head bad government. Hey, Prince Gabriel Adéníran Olúbí Adáfúnyín, àgbàrá yìí bo kòtò, ìrí ayé yín ò ní fòyín ru. Ẹ gbọ́, ṣe head bad government ni? Lèmi ṣe sọ pé no, not head bad government, head bad country. Kì í ṣe government ní problem wa. Ọmọ Yorùbá, gọ́ọ̀mẹ̀ntì kọ́ ni problem wa. Orílẹ̀-èdè burúkú ni problem wa. Because àwa náà ti rìn díẹ̀. Tẹ́ bá rí èèyàn kan tó ní ìmọ̀, tó ní ètò rere, tó ní àfojúsùn tó dáa, tó bá ti lè lórí ọ̀fẹ́ tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà, ẹ̀mí burúkú ya wọnú ẹ̀ lọ, á wá dá ojú ju wèrè lọ. Á dá ojú tó jẹ́ wípé a ti rí nínú wọn tó máa dá ojú fámílì ẹ̀, ká máa wá sọ pé ẹni tó dá ojú fámílì ẹ̀ ni ò ní dá ojú aráàlú. It shows that something behind of it. Not head bad government o, ọmọ Yorùbá, head bad country, Nigeria. We should join hands together to help this country. Nàìjíríà yìí ṣe bí ìrọ̀rùn fún wa, èmi ti ń pariwo ẹ̀ tipẹ́. Yorùbá world media ń pariwo, Kóìkì ń pariwo, Ọmọborí Owó ń pariwo, Fàtáì Ògúnríbidó ń pariwo, bàbá Akíntóyè ń pariwo, olóyè Sunday Ìgbòho ń pariwo, Dr. Òkèbíọ̀rún ń pariwo pé this country kì í ṣe bí ìsinmi fún gbogbo ọmọ Yorùbá. Àwọn tó sọ wípé head bad government, wọ́n gbìyànjú, but it's not our solution. Let me tell you one thing. Tẹ́ bá gbàgbé
mo fẹ́ kẹ́ ẹ rántí díẹ̀ lẹ́yìn ìgbà EndSARS ṣé ìwà burúkú tó wà nígbà ayé EndSARS ṣé ó ti kúrò wọ́n porúkọ dání tá a bá sì wà nínú Nàìjíríà kò sí nǹkan kan eku ò lè ké bí eku èpè kọ́ ẹyẹ gẹ́ ò lè fọ́hùn bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn gẹ́ ò lè sọ̀rọ̀ bí ọmọ ènìyàn EndSARS ní gbogbo wa ń pariwo ń gbà yẹn lọ náà bá yí EndSARS padà after àgbàtàn yí EndSARS padà lè Abba Kyari jáde síta tó bẹ̀rẹ̀ sí 419 the notorious policeman that Nigeria has never made. Ọlọ́pàá ṣe kàṣínà ni ó ní bandit the business. If you ain't bad government àwọn tẹ́ tún máa kó sí á tún burú ju àwọn tó wà ń bẹ̀ lọ. Torí àwọn tó wà lórí oyè lẹ́nìí wọ́n kó àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn ní iṣẹ́ bó ṣe máa jalè. Let me tell you one thing. When the Obasanjo, I want to start the key short here. During the Obasanjo regime, Obasanjo ló ná 16 billion naira on electric. Kí iná lè wà. Ṣé iná ti wà lẹ́nìí? Nígbà tó Obasanjo kúrò ńbẹ̀. Ẹ wá rí wípé gbogbo ìjọba tó wà ńbẹ̀ ló ń bọ́jẹ̀tì iná tó ń dá owó gọbọi lórí iná tá a dẹ̀ pé wọ́n ti àwọ́dù eléyìí owó ya dẹ̀ lọ torí wípé nígbà tó wà ń bẹ̀ ọ̀gá àwọn tó wà ń bẹ̀ ń jí wọ́n wá rí kò ní í dá kó jẹ́ pé ibi tí ọ̀gá mi bá badé náà lèmi ó yẹ kémi náà tún lè gba promotion ọ̀gá mi ti kọ́ mi níṣẹ́ kémi náà tún lè mọ̀ ṣe ju ọ̀gá mi lọ. Jonathan débẹ̀ the same thing òun tún títí ẹ̀ tún pé páálí ju ti Yar'Adua lọ. Jonathan kúrò ń bẹ̀ Buhari débẹ̀ àwọn pariwo under the government of Bola Ahmed Tinubu a one man in Nigeria Senate President Akpabio have $69 billion in account. Ẹ wá ní kírú àwọn yẹn kápá wàdà lójijì impossible. Don't let us deceive ourselves. Don't let us deceive ourselves. It's better we end the country now. Kí Nàìjíríà ó kú pátápátá. Kí ọmọ Yorùbá bá lè tàn bí oòrùn. Nàìjíríà dàbí ìkúùkù lójú sọ́mà ni. Tẹ́ bá ní orí ọ̀fẹ́ ní alẹ́. Ní ìgbà tí òṣùpá bá ń jáde síta bí ó yẹ case mo rí yín àánú Ọlọ́run àwa yín rí. Nàìjíríà ó dàbí ìkùukù lójú sọ́mà tó jẹ́ pé tí òṣùpá bá jáde síta abo òṣùpá kò ní jẹ́ kí ògo òṣùpá yẹn ó wálẹ̀ ọ̀ǹtì ìgbà tí ìkùukù yẹn bá kúrò lójú òṣùpá kó òṣùpá tó mọ́lẹ̀ kí gbogbo ènìyàn tó rí ògo òṣùpá. Àwa ni òṣùpá ògo ilẹ̀ Yorùbá. Àwa ẹ̀sìláwà ọ̀làníṣẹ́ yọ welcome ta àgbàrá ìfòkòtò bí ó yè àgbàrá ìfòkòtò ilé ayé yóò ní fòyèrú. Àwọn ọmọ Yorùbá ní ògo ní òṣùpá ní oòrùn adúláwọ̀ bọ̀tí kúkú Nàìjíríà bò wá kò jẹ́ kí ògo yẹn ó yọ. Tí ògo òṣùpá bá yọ lálẹ́ tí abẹ́rẹ́ bá bọ́lẹ̀ ẹ̀ẹ́rí ní orí ọ̀fẹ́ àti mú ní ìrọ̀rùn tí ò ní pa yín lára. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni
ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ orin yẹn kì í ṣànàná bẹ̀rẹ̀ sí náà compose yẹ o kì í ṣe jẹ́ta o kì í ṣe jẹ́ni o orin yẹn ti wà tipẹ́tipẹ́ to show you that we are the light of Africa. We are the light of black race all over the world. Ṣùgbọ́n ìkùkù Nàìjíríà bò wá kò jẹ́ kí ògo yẹ ó tàn. Tí a bá dẹ̀ mú ìkùkù yẹ kúrò àti tanná ògo yẹ kí ayé rí ó máa ní agbára. Our very difficult. So not change bad government. Not end bad government. No. Kì í ṣe solution. But end a bad country called Nigeria. Ohun tí mo fẹ́ kọ́ ọmọ Yorùbá máa sọ nìyẹn. We are tired. We did not belong to Nigeria. F.E. Bámidúró Màámi Kẹ́hìndé Làwání agbára ìfòkòtò ilé ayé yín ò ní fòyín rúṣẹ́. Under the government of Bola Ahmed Tinubu, Eminokans, a one-man Senate president, have a $69 billion in account. Tọ́ba ní ká máa ṣírò ẹ̀, èmi àtẹ̀yẹ kẹjọ ń ṣírò owó yẹn lọ́sàn-án, ó ní $9 billion orí ẹ̀yẹ ká pè ní bíi 50 trillion naira. 60 tó kù lẹ́ǹkọ́ how many trillion lọ́wọ́ èèyàn kan à ń ṣe calculator kan lánàá ṣé àná ni àbí àárọ̀ yìí nobody tó fún mi ní answer mo mọ̀ pé alpha calculator tó bá fẹ́ calculate ẹ̀ orí ẹ̀ máa dàrú ni 150 million naira times 414 owó tí Tinubu fi ra mọ́tò fún àwọn tó ní lọ ṣojú aráàlú tẹ́bí dẹ̀ ń pa wọ́n àpadórógbó tí odidi baálé ilé lọ ń ru blọọkù ní side kó tó lè bọ́ ọmọ. So end bad government kọ́ end bad country called Nigeria. The mentality of Nigeria is upon everybody else. Lẹ máa bí tẹ́ ẹ bá rí oyún inú gan ó sá eré owó tẹ́ ẹ bá rí ọmọ ìkókó tá a gbé dání ọ̀nà àti kówó jẹ náà ni nígbà tó ń gbọ́ tí ó ń gbọ́ tí tó ń bẹ tí ń gbọ́ pé bílíọ̀n tí wọ́n ra mọ́tò 250 million naira tí wọ́n dẹ̀ ń jẹ gbèsè tí wọ́n ní wọ́n ń yá owó. Ó tá ń gbọ́ ni pé gbèsè Nàìjíríà ti wọ 121 billion. 121 trillion. Ẹ wá ní ká head the government. What give us assurance pé àwọn tó bá tún dé lẹ́yìn wọn tí mentality Nàìjíríà ti wà lórí wọn. Mo lọ síbi ìkẹlẹ̀ kan. Bàbá mi Professor Banji Akintoye rán mi ní iṣẹ́. Mo bá ń lọ gbúdúdúdúdúdúdúdú. Kí ó kú dẹ̀ kí débi tó ń lọ, mọ́tò bá ní problem lọ́nà. Ìgbà tí máa dọ́dọ̀ mechanic. Wo ṣé o ní POS? Ká transfer owó sí ẹ. Ní kí ló fi dá mi lóhùn? Ó ní nígbà tí mi ò ń ṣe ọlọ́pàá. Mo ní what do you mean? Ó ní sà gbogbo àwọn ọlọ́pàá tẹ́ bá rí níbi tó dúró sí ìyẹn tó ti ń wí tó náà ṣẹ́ẹ̀kì mọ́tò ó ní POS wà lọ́wọ́ wọn. That is the mentality of Nigeria. Tó bá pa bad government ẹni tó wà ń bẹ̀ òun náà ti ràn mójú wo and Nigeria will never ṣe òfin tó máa fẹ́ bọ̀ mẹ̀kúnnù. So it's better that we kill that country and get out of it. Tí òfin bá lè fàyè gba tọkọ-tìyàwó bóyá ìyàwó lórí wípé ẹ̀mí fẹ́ bọ́ tí ilé ẹjọ́ fún wọn lórí ọ̀fẹ́ wípé ẹ lè fira yín lẹ̀ kóríkálùkù máa lọ lálàáfíà eléyìí ẹ̀mí máa fi bọ́. Tó bá dẹ̀ jẹ́ pé ọkọ náà lórí pé pamí ikú tó ṣorí bẹ́ẹ̀ sọ́kọ ní ìyàwó òun
bẹ́tà kó ní kálukú máa lọ láyé ẹ̀ wáì tí Yorùbá ò lè lọ káwa náà ò rí mú mi kí ẹ̀mí wa ó yé bọ́mọ́ so mo rọ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá change the topic not end bad government end bad country call Nigeria the notorious country the armed robber country the kidnapper country call Nigeria we did not belong to it ọmọlúàbí là wa Nàìjíríà ló fẹ́ sọmọ Yorùbá dẹ̀dàkúdà ọmọlúàbí là wa Nàìjíríà ló fẹ́ sọ wá di ìdàkúdà we believe in our name lo a máa gbọ́ wípé orúkọ tí baba ńlá baba ẹ ti jẹ́ tẹ́lẹ̀ kò máa gbẹ́dọ̀ torí ẹ̀ bàjẹ́ but not that one is not for Nigeria. Let us get out of this country, please. Aid Nigeria, not bad government. Aid Nigeria. Nigeria, aid Nigeria. Orílẹ̀-èdè tí ebi ti ń pa mẹ̀kúnnù, tẹ́bi ti ń parí àlù tí ìjọba tí ò kàn wọ́n. Orílẹ̀-èdè tí àwọn tó ní nǹkan tó ń jìyà tó ń fowó yín ṣe ohun tó wù wọ́n fún aráàta ìlú ìlà wà nígbà tí Buhari kọ́ railway tó ṣe express from Katsina to Niger Republic to favour Niger bad country call Nigeria ọmọ Yorùbá orin tó yẹ ká máa kọ nìyẹn not bad government lè pa bad government. Majority of those people call themselves a politician today ayé assassin ayé àtọ̀run ni wọ́n lè má gbé bọ́ dání wọ́n lè má gbé bọ́ dání they are all kidnappers wọ́n lè má gbé bọ́ dání they are all armed robbers wọ́n lè má gbé bọ́ dání armed robber títí wọn ó burú ju ti àwọn tó ń gbé bọ́ lẹ́bàá títí lọ a woman in country called Nigeria, population of 200 plus million population, èèyàn kan dẹ̀ ní $69 billion. Bad government kọ́ ní problem wa o. Bad government kọ́. Nigeria ní problem wa. That union tí ò ṣiṣẹ́ it did not have a solid foundation. Àwọn tó pariwo lánàá no military must go we don't want military again they are killer military they are robbers they are waste the economy of the country ẹja jọbìrà wà lérè nínú military ìjọba ológun àti ìjọba alágbádá tẹ́ ń ṣe lọ́wọ́ èwo ló wéèsì owó jù èwo ló wíkẹ́ẹ̀dì jù so bad government is not our problem the problem we have is Nigeria we must bury that country before Nigeria kill us because we did not belong to Nigeria our forefathers they are not in Nigeria let everybody know that the Yoruba race, we are tired for Nigeria. We are saying no to Nigeria. We want our country back. Wọ́n jà wá lólè ni through the British. Nigeria jà wá lólè ni. Torí wọ́n ti rí ògo yẹ pé Yorùbá ológo tó ṣáná ni, ológo tó ní gold, ológo tó ní diamond. Ológo àìkú ológo everlasting wọ́n ti rí wa bẹ́ẹ̀ wọ́n rọ̀bù àwọn bàbá wa ni we want our country back we are not in Nigeria the Yoruba race we are not in Nigeria ẹ lọ kàwé ìtàn tó jẹ́ ẹ lọ ka ìwé ìtàn ẹ mọ̀ pé we are not belong to this country
kọ́ Nàìjíríà tẹ́ bá sọ wípé head bad government ẹjẹ́ wá fi wé ẹni tó kó head kí ni èrèdí tí àwọn òyìnbó ò rí ìwòsàn sí head torí wípé head inú ẹ̀jẹ̀ náà ló ń bá rìn inú ẹ̀jẹ̀ ni éèdì ń gbé inú ẹ̀jẹ̀ ló yorùmọ̀ palọ̀ sí inú ẹ̀jẹ̀ ló ti ń jẹ ló ti ń mu inú ẹ̀jẹ̀ ló máa pa ẹyin sí títí ó fi máa gbẹ̀mí èèyàn wọ́n wá ní ẹni tó bá lè survive aid wọ́n á kí abẹ́rẹ́ bọ̀ tó bá lè fa gbogbo ẹ̀jẹ̀ ara ẹ̀ kúrò bí ìgbà tẹ́nìyàn bá rọ omi sí kẹ́ẹ̀kì torí pé omi yẹn ti dọ̀tí ó ti ní kòkòrò màmá mi Eunice Adéyẹmí Adélẹ́yẹ yóò dára fún yín ojú òní tí yín màmí àgbàrá yìí fòkòtò ilé ayé yóò ní fòyín ru ìrànlọ́wọ́ òjijì àánú òjijì orí ọ̀fẹ́ òjijì látòkè wá á wọnú ayé yín lọ tilétilé tọmọtọmọ ẹ wá rí wípé omi yẹn ó ti ní tí ò dáa màá kọ́kọ́ ṣe báyìí gbùrùgbùrùgbùrù màá wá sí màá dànù màá bomi míì sí màá dànù kí tó rọ omi tó máa dára sí àbí bẹ́ẹ̀ kọ́ yes éèdì tí ènìyàn bá ní éèdì it is possible láti fa ẹ̀jẹ̀ kúrò lára ènìyàn kán máa fa ẹ̀jẹ̀ míì àwọn tó wà medical sọ wípé a second tí ẹ̀jẹ̀ ò bá sí lára èèyàn ikú ni a second tí ẹ̀jẹ̀ ò bá ti flow bóyá yẹ kó flow ikú ni so see that corruption bad government tẹ́ ń sọ yẹ pé ẹ̀jẹ̀ ó ti wà nínú ẹ̀jẹ̀ gbogbo di Ọbásanjọ́ sọ ní ká lè mọ̀ pé wèrè bad government yẹ kì í ṣe àná ló bẹ̀rẹ̀ kì í ṣe èní ló bẹ̀rẹ̀ ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn those people who fight for the independent 1960 wọ́n sákò ẹ̀ lára ara wọn ni Ọbásanjọ́ say a best candidate cannot win election in Nigeria that is 1979 election tó dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tí Abíọ́lá dúdé Ọbásanjọ́ náà ló sọ wípé ọba Abíọ́lá was not a messiah bó tẹ̀ jẹ́ pé òun náà ti dá lérú ó ti dọ̀nà rú tẹ́lẹ̀ so that bad government ó ti domi ara wọn ẹ̀jẹ̀ ara wọn ni mo fi wéèd tí èdè bá ti wọnú ẹ tó bá ti wọnú sísítẹ́mù èèyàn àti jáde ó máa lágbára so the answer is not bad government the answer is not end the bad government the correct answer is end the bad country called Nigeria that is our solution orin tó yẹ kí gbogbo wa máa kọ nìyẹn we did not belong to Nigeria we are not a Nigeria we are not a Nigeria we reject Nigeria we reject Nigeria. If they call Nigeria, you answer. Show that you are a bastard. Tẹ́ bá pa ọmọ Nàìjíríà tó dáhùn ọmọ àlè ni ẹ́. Torí àwọn bàbá tó bí bàbá ẹ tó bí ẹ kó tó kan ìwọ, they are not in Nigeria. So the answer is not head the bad government. If you want to head the bad government, you will kill Nigeria. Torí ọmọ ọkọ ò ní fẹ́ kí ilé bàbá òun ó dàrú torí ọmọ ọkọ ò ní fẹ́ kórúkọ bàbá òun ó bàjẹ́ torí ọmọ ọkọ ò ní fẹ́ kí ilé bàbá òun ó dàhóró everybody will build their own country we will be able to have a law tó máa mú kí ògo tó ti ń tàn ní 50 that we can ògo tó ti tẹ̀ ní 50 that can bring free education
free health, the agriculture, industrial tí Nàìjíríà parun tó máa mú padà bọ̀. We are not in Nigeria. Oh. Don't ever say bad government. That is not our solution. Àwa ìwà lára àwọn tá à ń ṣiṣẹ́ fún àwọn nàdẹ́kọ̀ ẹ̀fẹ̀ ṣé nàdẹ́kọ̀ ni yes. We want ministry to go. 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 Those àwọn bàbá táwọn oníwájú ń gbà yẹn lọ́hùn àṣẹ olè ni wọ́n. Ayé fàmílẹ̀ tú tí àwọn ministry jẹ́ ń gbà yẹn lọ́hùn olóranjú mọ́ àwọn náà ṣe báwọn ló débẹ̀ yìí tó di àmúrọ̀bà mọ́ wa lọ́wọ́ yìí ṣe bí àwọn ló wà ń bẹ̀ yìí tó di kidnapper ọ̀sán gangan mọ́ wa lọ́wọ́ yìí ṣe báwọn ló débẹ̀ yìí tó di notorious armed robber. The bad government is not the solution. It's not the answer to the problem on the ground. The answer is Nigeria, bad country. And gbọ́ mi bí ṣebí Tinubu wà lára nàdẹ́kò abẹ́fẹ́ kí n máa dárúkọ wọn that military must go not know pé ọ̀nà àti jalè títí wọn the mentality of Nigeria ó ti wà lọ́pọlọ wọn. Ẹ máa rí patí dọ́là náà máa ná kò sí company kankan nílùú. We produce graduates every blessed day. Mo wà lórí fóònù ń sìn mo ń wo àwọn ọmọ tó ń graduate lọ́wọ́ tínú wọn ń dùn mo rẹ́ni mo mi orí fún wọn. Wọ́n wá wọ aṣọ fífún wọ́n wá ń fíkan sáyẹ̀nsì wọn lára mo wò wọ́n pé Ọlọ́run I'm sorry to use that language pé ayọ̀ wọn máa padà dìbànújẹ́ láìpẹ́. Èmi kọ́ ni mo èpè kọ́ Nàìjíríà ni inú wọn dùn pé àwọn ti graduate nǹkan tẹ̀ kọ́ ní BSc new BSc holders tó dé pé yìí máa fi pamọ́ sábẹ́ pílò ìyá ẹ̀ tá a padà lọ kọ́ hairdresser tá a padà ní àwọn the wicked country àwọn ògo ọjọ́ ọ̀la wọ́n wá kó ọ̀ṣẹ́ dání wọ́n lè pinlé àwọn ọmọ yẹn lọ́wọ́ wọ́n wá kó wọn sínú mọ́tò wọ́n wá máa play òdì fún wọn wọ́n á máa jó ijó ẹlẹ́yà lójú títì graduate ni ẹ o mo wá wò wọ́n pé Ọlọ́run àwọn ọmọ tó ń jò yìí tínú wọn dùn pé wọ́n graduate yìí suddenly Nigeria will turn that joy to sadness to them. Bad government is not the solution. Bad government is not the answer. Please, the correct answer is the bad country called Nigeria. We are not in Nigeria, Montenuma. Maremy of our time, you are welcome. Montenuma. Kí ògo Yorùbá ó bá lè tàn, ó ti tàn rí kí Nàìjíríà tó dé kó tó lùpa. Nàìjíríà rò pé ó ti lùpa ní. Ọlọ́run wa ó mí ìyè sí ògo yẹn ló mú kí irú èmi bàbá Akintoye olóyè Ṣiṣẹ́dẹ̀ Ìgbòho Lady K bàbá Fàtáyọ̀ Ògúnrúbídó òkè bí ọ̀run òsì ọmọ borí owó Queen Ara Dr. Sabi Yorùbáwùyí Michael Ọlá ṣóyẹ kórìbẹ̀ the majority of the speaker àti ẹ̀yin àgbààgbà tẹ́ ń sọ̀rọ̀ pé ògo yẹn ni ìmí ìyè tọ́lọ́run mi sí wa lára ni ló lè mú kí àwa ìpadà wá pé we need our country back. The Fulani and the Hausa and the British they rob the Yoruba torí kíni ògo ni we need our glory back. The bad government is not the solution. Ẹ má bá wọn dáṣà ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bá wọn dáṣà ẹ̀ wọ́n tún fẹ́ kó wá sínú ìgbèkùn míì ni ẹ má bá wọn dáṣà ẹ̀ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má bá wọn dáṣà ẹ̀ bad government
orin tí mo fẹ́ kẹ́yìn máa kọ ní head bad country kọ́ Nàìjíríà kí Nàìjíríà ò tó pa wá ká pa Nàìjíríà nu. We are not a citizen of Nigeria. We Yorùbás, we are not a citizen of Nigeria. Àwọn bàbá wa ò ṣe Nigeria now. Yes, that is why tàbí ń gbògo wa lọ́wọ́ wa. Tó ń gbògo wa tí Fúlàní ń gbògo wa lọ́wọ́ wa. Abẹ́ ẹ̀rí fídíò ni. Sẹ̀tìmà jẹ́ kó di mímọ̀ fáwọn gómìnà náà ti pé Sultan Sokoto ọ̀ǹtọ́ọ̀ṣì ni ó àdírẹ́sẹ̀ bíi president the owner of Nigeria. They are the owner of Nigeria. Ẹ jẹ́ ká gbárùkù mọ́ títí wa. Let's have our own freedom, independent. We are not in Nigeria. Head bad country called Nigeria. Adára fún yín o. Orin tí mo fẹ́ kẹ́ máa kọ nìyẹn o. Kí ọjọ́ ọ̀la wa bá lè dára o. Ẹ má jẹ́ ká tún fọwọ́ ara wa fa nǹkan míì sórí ara wa. Bad government. Àtẹ́ bá lé àwọn wọ̀nyí kúrò ń bẹ̀ tán. Àwọn tó máa gbà lẹ́yìn wọn wọ́n á tún wicked ju àwọn eléyìí lọ. Àwọn yẹn international notorious authentic armed robber kidnapper rapist bandit Boko Haram náà máa jẹ́ mọ́ yín lọ́wọ́. It's better that we end this country now. It's better for the Yorubas to reject Nigeria now. Inú mi dùn lẹ́ni mo pàdé ọ̀rẹ́ mi kan. Ó mọ̀ fojú mi rí o. Ó fojú mi rí. Jagaba ló máa dára. Aṣíwájú ni. Bọ́lá Ahmed ni. He have the brain. He have the sense. He have this. He's economist. He's this one. Money, yes, I know. But Nigeria, Messiah tó bá bọ́lẹ̀ tó jókòó lórí àga Nàìjíríà awọ́nbù afọ́nbù. Mo pàdé ẹlẹ́ni Amakel ó ní kí n má sọ̀rọ̀ mọ́. It showed that Nigeria is dead. Òkú tó ti kú tó ti sí lẹ́yìn fẹ́ wá máa gbé dìde. Ẹ mọ̀ pé Nàìjíríà ti kú ni ló jẹ́ kí oníkálukú máa ṣe bó ṣe wù ú. Ló jẹ́ kó ní kálukú máa ṣe bó ṣe wù ú. Wọ́n ń gbá wa gan. Nàìjíríà ń gbá wa gan àwa láwọn mọ̀. Wọ́n fẹ́ kí wa pé governor is the head of security in your state but wọ́n bí dáa kó pàṣẹ fún commissioner of police. Wọ́n ń gbá wa gan. Bóyá òyìnbó yẹn lọ́dẹ̀ fi ń lù wá mọ́lẹ̀ adẹ̀ ní kiri lórí. So it's better that we go to the our origins. Origin òyìnbó yẹn wá ká padà sí origin títí wa tó fún wa ní 26 story building ní 60s. Origin wa tó produce tíka coconut tí Nàìjíríà ń jẹ bí ẹni jẹṣu lẹ́nìí. Origin wa tó produce airport Lagos airport tọ́sọ̀ ti Fúlàní lẹ́ni. Origin wa ni to produce so many things. The free education, the health, the first television in Africa, the first radio station in Africa. What about Liberty Stadium? Oduduwa Textile, Oduduwa Group, and so on and so on. Ìwé yẹn wà ń bí báyìí. Mo máa ń ṣí fún yín lójoojúmọ́ tí Orísun wa produce that our father in the olden days tí wọ́n lórí ọ̀fẹ́ àti máa ṣiṣẹ́ bó ṣe wù wọ́n tí ìṣe pé wọ́n máa kàwé tí wọ́n máa wá jobless sílé òun lélẹ́yìí complete ọ̀dálẹ̀ nígbà yàwó lọ́wọ́ rèé tẹ́ bá wo déètì rẹ̀ tẹ́ bá wo nọ́mbà ẹ̀ this one only 60 and so on and so on.
àbúrò ìyá mi ń gbà yẹ lọ́hùn ó ní wọ́n ní kó máa bọ̀ ní Germany òun sọ pé kí lòun fẹ́ lọ ṣe nígbà tó rí sun wa tí sun adùn fún wa nìyẹn tí Nàìjíríà ò tí ì pa kádàrá Yorùbá dà tí Nàìjíríà ò tí ì pa kádàrá Yorùbá dà it's better for us now to kill the Nigeria káwa lè rí ògolo. The answer is head Nigeria, bad country, not bad government. Nigeria rè ṣe rí ẹ̀ka tó yọ bíbá yìí corruption, bad government, armed robber, kidnapper, Boko Haram èwo ló tún wà ńbẹ̀ tẹ́ bá ní okay bad government ẹ gé bad government kúrò ńbẹ̀ ibi tẹ́ ti gé yóò tún máa sọ ó tún máa wù jáde a tún mú torí ó yìí ní gbogbo ẹ̀ lélẹ́yìí ó yìí lórí ọ̀fẹ́ láti máa fa omi nínú ilẹ̀ ẹ jẹ́ ká fi ti ẹ́sàsì kọ́gbọ̀n ẹlẹ́ẹ̀fẹ́ ẹ́sàsì mọ́ o wọ́n disturb yín ládó bíbà yìí tó bá kù kẹ́kẹ́rẹ́ kẹ́ ẹ dé Èkìtì State University ẹ̀ bá àwọn ọlọ́pàá yẹn ń bẹ̀ with POS mo ní mi ò bẹ̀rù yín mọ́ POS ẹ̀ bá lọ́wọ́ ọlọ́pàá Nigeria Police PSC so ntí tá a bá wú tí gbogbo tá a bá wú kọ́ọ̀kì yẹn tí gbogbo tẹ́ ẹ fà tú gbogbo àwọn ẹ̀ka yẹn the corruption bad government ensars Boko Haram Miyetti Allah Fulani killers gbogbo ẹ̀ máa gbẹ ní ẹ lè ní òmìnira that is the solution orin tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá máa kọ nìyẹn o ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ ó yẹ kó dùn yín ti wá já àwọn tó sọ fún yín pé wọ́n ti gba orílẹ̀-èdè ká ẹ lè mọ̀ pé wọ́n à ń gba nǹkan kan bí mo ṣe sọ lánàá pé abaniláyọ̀ jẹ́ ni wọ́n bẹ́ẹ̀ bá ti gbóhùn Dúpẹ́ Onítìrí tẹ́ gbọ́ ti Ìjìnlẹ̀ tẹ́ gbọ́ ti Black Lion tẹ́ gbọ́ ti Àjàkáyé tẹ́ gbọ́ ti Wálé Àlí ta ló tún wà ń bẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ̀ pẹ̀lú wọn wọ́n fẹ́ báyé yín jẹ́ ni o kò sí yàtọ̀ nínú wọn abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ní àwọn òmìnira 2022 so-called one Nigeria abatẹnijẹ́ ni wọn kò sí yàtọ̀ láàrin wọn let us join hands together and end the Nigeria tó bá jẹ́ pé kùmọ̀ ni wọ́n lè máa gba kó máa gba say no to Nigeria ọlọ́run dá wa pé ọlọ́run tù wá lára lọ́pọ̀lọpọ̀ bóyá lẹ tí gbọ́ a bag of rice is now 87,000 naira ike iṣẹ́ agolo ní àbí ike ẹ̀wà lọ́jà 3,700 we are going wọ́n ti ní ojú wa máa rí ṣégè so the bad government àwọn tó máa tún tẹ bá the bad government àwọn tó tún máa gbà lẹ́yìn wọn wọ́n á burú ju wèrè lọ ensars the SARS àwọn tó wá dìde lẹ́yìn ensars ìgbà yẹn wọ́n gbé POS dání àwọn eléyìí ń lo POS lọ́wọ́lọ́wọ́ wọ́n wá wicked stubborn arrogant ju àwọn SARS lọ so it's better for us to kill the country now say no to Nigeria you are not a Nigeria you especially you are a Yoruba support the freedom of your region support the freedom of your heritage kí orísun yẹ kó lè máa sun adùn kó orísun yẹ kó lè máa sun ìbùkún kó orísun yẹ kó lè máa sun oríire fún wa say no to Nigeria Nigeria ò lè wọ́ọ̀kì mọ́ they are all looter a one man has $69 billion in account ṣé bàbá ẹ̀ ṣiṣẹ́ owó lẹ́ni àbó ní machine tó fi ń gé owó lé tó bá tẹ̀ ní machine tó fi ń gé owó lé ṣé ó ní machine tó fi ń gé dọ́là ni he have $69 billion in America account bad country called Nigeria ẹ̀yin ọmọ Yorùbá àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí ẹ̀yin bàbá wa lẹni tó bá dénú ẹ̀ àdòdìdì mo tún wí tèmi náà
ó dàárọ̀ God bless you.